Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ara ayé fẹ́ gbọ́ náà rí wípé ìwọ tó jẹ́ ẹ̀jẹ̀ kan náà máa gbọ́ tó jẹ́ ẹ̀jẹ̀ kan náà pẹ̀lú Lizzy ní sùúrù wípé tó fi lè wà nírú condition yìí torí Lizzy yẹn gangan òun ló mọ bí èèyàn ṣe lè wá obìnrin tó ti gbé ọmọ sá lọ lọ́dọ̀ ọkùnrin kan látọdún 10 tó gbé sá lọ ní o ó mọ bí èèyàn ṣe lè lọ wá obìnrin yẹn wá pé kó máa wá dààmú ọkùnrin yẹn láti wá borúkọ ọkùnrin yẹn jẹ́ lẹ́ni tó gbọ́mọ sá lọ àṣérú ẹ̀ náà ní àbúrò tó jẹ́ ẹ̀jẹ̀ tí wọ́n kanra táwa gangan tún mọ̀ mọ́ tó jẹ́ wípé òun ló mú wọ̀lú kan. Olowogemo ariyanjiyan Mr. Portable actor mo mà ti bùrìnbùrìn mo mà délùú kan níbi tá a gbé ń wọ́ rẹ̀ káàkiri ìgbà tí mo délùú tí mo dé ni wọ́n bá máa sọ fún mi wípé ọmọkùnrin kan máa wà nínú ìlú yìí àbúrò Lizzy mà ní mo àbúrò Lizzy kẹ̀ ó dáa kí wọ́n lọ pè wá ìgbà tí wọ́n máa pọ ọmọkùnrin yìí dé lóòótọ́ mo máa rí pàbúrò Lizzy ní lóòótọ́ torí pé mo mọ ọmọkùnrin yìí mọ Lizzy ní gbogbo ìgbà tí Lizzy ṣì wà lábẹ́ wa tá a sì jọ ń ṣiṣẹ́ pọ̀ lábẹ́ òkúta tó sì mọ̀ wá lọ́gàá mo mọ̀ wọ́n pọ̀ mo mọ̀ lábúrò ẹ̀ ọmọkùnrin ọ̀hún náà rí ẹgbẹ́ òun tiẹ̀ náà arákùnrin kí lorúkọ ẹ ti ń jẹ́. Èmi ni Ajíbọ́lá Ọlárẹ̀wájú. Ajíbọ́lá Ọlárẹ̀wájú. Báwo ló ṣe jẹ́ sí Lizzy? Ọmọ ẹ̀gbọ́n bí àbúrò bí. Ẹ̀gbọ́n bí àbúrò bí. Ṣé bàbá àti ẹ àbí ìyá àti ẹ báwo lẹ ṣe jọkànra? Bàbá mi ló tẹ̀lé ìyá ẹ̀. Bàbá àti ẹ ni wọ́n bí lé ìyá Lizzy. Ọmọ mélòó ni bàbá àti ẹ bí? Èmi nìkan. Ìwọ nìkan. Ọmọ mélòó ni ìyá Lizzy yẹn bí? Òun nìkan. Lizzy nìkan náà ni. Ó dáa, dáàdì tí ẹ yẹn ń kọ́? Ó ti kú. Ó ti kú. Kí lorúkọ dáàdì ẹ? Ajíbọ́lá rẹ̀ mú. Ajíbọ́lá rẹ̀ mú. Kí lorúkọ ìyá Lizzy? Sínátù ọmọ Ajíbọ́lá. Sínátù ọmọ Ajíbọ́lá. Ọmọ ará ayé fẹ́ gbọ́ náà rí wípé ìwọ tó jẹ́ ẹ̀jẹ̀ kan náà máa gbọ́ tó jẹ́ ẹ̀jẹ̀ kan náà pẹ̀lú Lizzy ní sùúrù wípé tó fi lè wà nírú condition yìí torí Lizzy yẹn gangan òun ló mọ bí èèyàn ṣe lè wá obìnrin tó ti gbé ọmọ sá lọ lọ́dọ̀ ọkùnrin kan látọdún 10 tó gbé sá lọ ní o ó mọ bí èèyàn ṣe lè lọ wá obìnrin yẹn wá pé kó máa wá dààmú ọkùnrin yẹn láti wá borúkọ ọkùnrin yẹn jẹ́ lẹ́ni tó gbọ́mọ sá lọ àṣérú ẹ̀ náà ní àbúrò tó jẹ́ ẹ̀jẹ̀ tí wọ́n kanra táwa gangan tún mọ̀ mọ́ tó jẹ́ wípé òun ló mú wọ̀lú kan kọ́ọ̀tì òun ló mú wọ̀lú kan ó dẹ̀ dọ́ǹpù ẹ̀ sílẹ̀ sílùú yẹn kò dá sọ̀rọ̀ ẹ̀ àwọn tó lè máwọn ayé tó ń gbọ́ pé nìkan ti bímọ látọdún 10 tó gbé sá lọ ó yẹ káyé gbọ́ náà gbọ́ pé ọmọ tó ń tẹ̀lé Lizzy tá a mọ̀ tó sìn òun náà ti dọ́ǹpù ẹ̀ lẹ̀ sílùú kan láti àìmọye ọdún kóun náà ṣàlàyé ìdí tóun fi dọ́ǹpù ẹ̀ yẹn wọ́ amáwọn èèyàn wá sọ fún mi wípé ó máa ń mọ̀ gbogbooro kí ló fa tó lógbògbòrò dé sínú ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ màkì mọ́ ọ̀rọ̀ ni kò sọ àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ dẹnu ogun ìrònú kódà iṣẹ́ kí ló ń ṣe nínú ìlú yìí. Agbèrò ẹ ṣé Lizzy ò mọ̀ pé ìlú yìí ló wà ní. Ó mọ̀ torí pé òun ló mú ẹ délẹ̀ yìí. Ó dáa ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó ní nígbà tí màmá Lizzy tí wọ́n ń ṣàárẹ̀ kó tó di pé wọ́n kú ó ní wà àti dáàdì ẹ̀ lẹ́jọ́ dúró tì wọ́n wà àti dáàdì ẹ̀ lẹ́ dúró tì wọ́n Lizzy sì mọ̀ pé wà àti bàbá àti ẹ̀ tó jábúrò ìyá òun lẹ́jọ́ dúró tì ìyá òun. She knows títí ìyá fi papòdà àbí ṣé nígbà tí ìyá papòdà ṣé Lizzy wà ó wá kí ló dé tó fi jẹ́ pé ìlú ilẹ̀ sìn yá sí. Subsidy wà gbà. Subsidy wà. Mo fẹ́ rí ìwé fún ìṣòdì nítorí. Sọ̀rọ̀ síta máa ọ̀rọ̀ ni kò sọ Ọlọ́run á jẹ́ káwọn ọmọ àwọn èèyàn kí wọ́n ṣíjú àánú wò ẹ́. Subsidy wà gbà. Ok. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ subsidy lọ́la. Ìyá kúlé ní ló fi jẹ́ bílẹ̀ sí wọ́n sí. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ wá sí wọ́n tán tó jẹ́ pé màmá yẹn ló dúró tì ìtìwà àti dáàdì ẹ̀ jọ dúró tì dáàdì ẹ̀ yẹn náà nǹkan náà báyìí dáàdì ẹ̀ nǹkan.
dáadé náà ti kú òkè ló fi wá kù wọ́n nìkan lẹ̀ yìí àyọ̀dà Lizzy sì mọ̀ pé lẹ̀ yìí ló wà àbí má bọ̀ ọkùnrin jẹ́ má bọ̀ ọkùnrin jẹ́ ǹjẹ́ o ti níyàwó rárá ìyàwó ẹ̀ sá lọ nígbà tí ò sówó àbí ìgbà tẹ́mi náà rí ẹ má jẹ́ ntàn ẹ̀ mo kọ́kọ́ fẹ́ dọ̀bálẹ̀ ìgbà tí mo wojú ẹ ni mo rántí ẹ pé ọmọkùnrin rẹ̀ fine boy ni ẹ nígbà tí mo mọ̀ ẹ́ dáadáa pẹ̀lú Lizzy gbogbo ìgbà tá à ń yá ìyàwó ọjọ́ kan nígbà yà lásàrì fine boy ni ẹ tó wà pẹ̀lú ẹ̀ èmi ò tiẹ̀ wá mọ̀ pé gbọ́n àtàbúrò ló bí yín mo ṣá mọ̀ pé ẹjọ́ wà ìgbà tó máa fi pè é dé pé ọmọ àbúrò ya Lizzy tí ó jẹ́ pé wọ́n jọ wà àwọn méjèèjì lọ́jọ́ wà ìgbà tó máa dé ni mo rí pé wọ́n lọ. Ó já sí wípé ẹni tó kù ẹ kù tó yẹ kó ṣe ẹ́ láàánú Lizzy ni àbí ẹ rí ilé ayé àṣẹ ẹni tó ń wá ẹni tó jẹ bàbá ẹ̀ lówó a máa pàdé ẹni tí ìyá ẹ̀ jẹ lówó lójú ọ̀nà. Lizzy tó lè mọ̀ wípé ẹnìkan tó ti gbọ́mọ sá lọ látọdún bíi 10 kí wọ́n lọ mú wá kí wọ́n wá fi threaten ẹnìkan wípé kò tọ́jú ọmọ àbúrò ìyá ẹ̀ tí wọ́n jọ gbé tájọ mọ̀ wọ́n pọ̀ òun ló ń sunkún yìí súnmọ́ ojú ẹ̀ bóyá ẹkún yìí jọ ẹkún mékọ̀pù káwọn ayé rí bóyá ó jọ ẹkún planning káwọn ayé rí gbójú sókè bóyá ó jọ ẹkún mékọ̀pù má sunkún mọ́ ṣóǹgbọ́ má sunkún mọ́ wàá bá inú Ọlọ́run pàdé ṣé òwò wàá mọ̀ pé Lizzy ti dolówó ni ó ń kọ́lé kiri bí ẹyẹ ó ń ra aṣọ kiri ó ń ṣe gbogbo ẹ̀ ó mọ àbó mọ̀ sọ̀rọ̀ ó mọ̀ ó kì í pè ní kò gbé fóònù ẹ mọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ wa tí mo wá wò ń bí wọ́n nígbà kan ó lóun fẹ́ rán ẹ lọ ìlú òyìnbó ó ní kó o ṣe passport ó sì sí passport tó ṣe ìyẹn tọdún mélòó ó ti pẹ́ mélòó ló ti make attempt lórí passport yẹn mélòó sọ̀rọ̀ ọ̀rọ̀ ní kò sọ mi ò fẹ́ fún tó ń sun ìyẹn ọkùnrin yẹn bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ mọ́. ó ní France mo lọ sí London. o ṣe kí ni. ó ní France mo lọ sí London. o ní France omi ìpè wọ́n fún ẹ ní físà. ok ṣé lẹ́yìn ìgbà tán fún ẹ ní físà tán lòun gbà tó sì ṣe ẹ kò dẹ̀ dá padà fún ẹ. ó ní torí pé o stubborn ó wá gba passport yẹn sọ lẹ́yìn ìgbà tán fi físà fún. máa bòjú Jésù kún ẹkún yìí náà pọ̀ fọkùnrin ó pọ̀ fọkùnrin ọkùnrin yẹn kún ìfọ́ pọ̀ fọkùnrin ní sùúrù ṣé o mọ̀ pé ó máa rí wa ni kó o mọ̀ pé a máa ríra pàdé jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ káwọn èèyàn tiẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ kó láti bẹ̀ Ọlọ́run lè sọ pé kí Lizzy gangan kó túnú ara ẹ rò kó wá ṣe ohun tó bá yẹ kó ṣe fún ẹ bí o sì ṣe àwọn aláàánú inú ayé wá ṣe é láàánú. Lizzy tó jáǹtì tiẹ̀ mọ bó ṣe ń lọ ọmọbìnrin kan wá sẹ́ẹ̀ wípé wọn ò tọ́jú ẹ̀ obìnrin tó gbọ́mọ sá lọ ni o tó ti lọ lọ́kọ tó ti fẹ́ kọ́ míì tó ṣe wedding ńlá tó tún ti sápò ń bẹ̀ tó ń ṣe wóróworó nílùú Òṣogbo Lizzy lọ múrú obìnrin yẹn wá pé kó wá fi threaten èèyàn kan wípé ọkùnrin yẹn ò tọ́jú ọmọ ó gbọ́ ìwọ tó wá jábúrò tiẹ̀ tó jẹ́ pé ẹ̀yin méjèèjì bí bàbá yín àti ìyá yín ṣe jọ dira wọn mú ó yẹ kẹ́ ẹ jọ dira yín mú òun ló ṣe léyìí fún ẹ ó yẹ káyé gbọ́ tiẹ̀ náà kó wá defend ẹ̀ ó gbọ́ now máa wá gbọ́ yóò kọ́ṣẹ́ ọwọ́ kankan yóò níṣẹ́ ọwọ́ kankan tó kọ́ rárá yé sunkún oníṣẹ́ ọwọ́ iṣẹ́ kí ló kọ́ aluminium tí ó sì lè ṣiṣẹ́ yẹn tó bá rówó wàá ṣe làjú má lùjú èmi kọ́ ni máa fún ẹ lówó èmi náà lówó Lizzy ló yẹ kó fún ẹ lówó kò sì fún ẹ lówó ó dájú ẹ gẹ́gẹ́ bí ọmọ ọ̀yá tó rọ́mọ ọ̀yá lẹ́jọ́ jẹ́ yẹn nígbà tí tẹ̀gbọ́n tàbúrò ọmọ ọ̀yá kan náà bàbá kan náà ti lè bí yín ọmọ ọ̀yá kan náà bàbá kan náà lẹ́jọ́ jẹ́ yẹn àwa sì tún mọ̀ ẹ́ mọ́ a mọ̀ pé o máa ń tẹ̀lé kiri òun bá gbé báàgì òun tẹ̀lé káàkiri èmi ò tẹ́ ẹ mọ̀ wípé bí n bá máa tún pàdé ẹ lẹ́yìn bí ọdún 15 àbí bí almost 20 years now mi mọ̀ pé bí mo ṣe máa bá ẹ nìyí ó gbọ́ mi mọ̀ pé bí mo ṣe máa bá ẹ nìyí Lizzy yẹn kẹ̀dẹ̀rẹ́ ojoojúmọ́ ló fi ń pariwo lórí social media ó lówó wà ńlẹ̀ ó lóun ti dolówó òun ti kọ́lé gbá òun ti kọ́lé àwo ẹ tó bá wá fúnrú ẹ ní 2 million pé kó o máa lọ fi ṣe business ṣó pọ̀ jù kò gbé kọ́ọ̀lù ẹ mọ́ Ọlọ́run á gbé kọ́ọ̀lù ẹ
yóò gbọ́ ọlọ́run á gbé kọlù ẹ lágbára lọ́dọ̀ ọlọ́run. tó ẹ̀yin èèyàn bílé ayé ṣe jẹ́ lẹ́rí yẹn o ọmọ ádámọ̀ ṣe rojú ayé ṣé èèyàn tó lọ múrú ọmọ obìnrin yẹn wá ta ló lè mọ̀ kó lè nírú eléyìí lára àwa mọ́mọ́ ọkùnrin yìí mọ́ Lizzy nígbà tó sì wà ní fine boy ó ń bá gbé báàgì wọ́n jọ ń káàkiri ni èmi ò tẹ́ ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ kan ni wọ́n bọ̀yìbọ̀yì ẹ̀ ni mo pè é ìgbà táwọn ọ̀rẹ́ mi tí mo wá kí n bi tí mo wá sọ pé ọmọ kan wà ń bí àbúrò lágbájá ni mo ní kọ́ lọ pè wá ìgbà tí mo rójú ẹ̀ ni mo rí pé mo mọ̀ rí wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ fún mi wọ́n ní nílùú ìbí kó mọ̀ gbogbooro bí kó ṣe kó mọ̀ òun ló mọ̀ ń bí pé ṣé òun ló ń ṣe tó ní báyìí báyìí. ǹjẹ́ mo bí ẹlẹ́ẹ̀kan pé bóyá o tiẹ̀ máa rí àbó máa rí o fẹ́ yàwó àbí o fẹ́ yàwó ṣé ìyàwó yẹn wà pẹ̀lú ẹ̀ ó ti lọ ìgbà tí òṣòwò wà bí wọ́n ṣe o gbàgbọ́ pé ìgbà máa yí padà ìgbà máa yí padà bí Lizzy ò ṣe àwọn tó wà nínú ayé wọn á ṣe ó wá pòun náà ó ku alájọbí ọmọ ìyá ọmọ bàbá kan náà tí wọ́n bí yín ó gbọ́ ẹ̀jẹ̀ yẹn àjọbí yẹn ó kù kò sírú ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀ tó yẹ kó dà ẹ́ sírú condition yìí ó gbọ́ ìdí àwọn èèyàn lòun tún kiri ayé ìdí tí ẹ sì dọ̀tí ilé ìgbẹ́ adìyẹ lọ oyè kò yẹ kó fi ẹ́ lẹ̀ báyìí èmi ò lówó tí máa fún ẹ tí n bá ní mo fẹ́ fún ẹ lówó ohun tó máa fi jẹun ni mo lè fún ẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bó o ṣe sọ wípé o mọ̀ nípa aluminium pé tó o bá rówó o lè bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn o lè gba ṣọ́ọ̀bù kó o ra aluminium jọ àbí kó o máa gé ta káwọn èèyàn sì máa rí ẹ ń bẹ̀ kán máa wá bí ẹ ń bẹ̀ pé ṣé o lè bá wá ṣe ti lé wa àbí ọ̀dà tó o ní báǹkì tó ń lò jẹ́ ká sọ ká jù sórí afẹ́fẹ́ ọlọ́run lè ṣe káwọn èèyàn fẹ́ ṣàánú ẹ ẹ̀yin èèyàn ilé ayé rèé o ẹ wòran ọmọkùnrin yìí àbẹ́ẹ̀rí ó ní ẹ̀gbọ́n bí Lizzy àbúrò bí òun ni tó jẹ́ bàbá tòun ìyá àti Lizzy lẹ̀gbọ́n bàbá àti tòun ó lòun dúró ti ìyá Lizzy nílùú yìí nígbà tí ìyá Lizzy tí ìyá Lizzy ń ṣàárẹ̀ tó fi dìpọ̀ jásíkú nígbà tí Lizzy ti wá sílùú yìí tó jẹ́ wípé subsidy wà wọn lè gbéyà lọ ìlú wọn tó jẹ́ pé bí ni wọ́n ra itẹ́ sí tí wọ́n sì yá sí ìlú yìí náà ni Lizzy fòun sí lọ lọ́dọ̀ àwọn èèyàn táwọn ti jọ mọ̀ bí látara tiẹ̀ tóun fi wà nílùú yìí títí dọjọ́ òní ọ̀rọ̀ tá à ń sọ ti ń tó bí ọdún 15 ó ní láàárín kan ó lóun fẹ́ ṣe ìlú òyìnbó fóun òun ṣe pásítọ̀tù àwọn lọ wọ́n fóun ní visa France àti ìlú wo ló pé Amẹ́ríkà ṣé Amẹ́ríkà ló pè tẹ́lẹ̀ Amẹ́ríkà àti France lọ fún ẹ ó dá ẹ lójú pé n tó wí nìyẹn mélòó lọ fún ẹ visa mélòó ló gbà visa 3 ló gbà ó gba Amẹ́ríkà ó gba France ó gba UK at the same time àbí báwo nígbà ọ̀tọ̀ọ̀tọ̀ at the same time èmi ò mọ̀ ń pa travelling bẹ́yẹn omi mọ̀ bí wọ́n lè fi hàn máa gbọ́ òdodo ní kí gbogbo ohun tó sọ kó jẹ́ o. àdìsíntà gbogbo ẹ̀ bọ́ sí. àdìsíntà gbogbo ẹ̀ bọ́ sí ṣódodo ló ń sọ yìí tó bá ti jẹ́rọ́ ìwọ ló pa o torí irọ́ làwọn fi ń jẹun online irọ́ kọ́ parọ́ mọ̀yàn kọ́ gbé nǹkan mọ̀yàn lẹ́sẹ̀ làwọn fi ń jẹun wọ́n sì gbọ́dọ̀ tó ń bá olú olówó ògẹmọ níbi pa àwọn irọ́ mọ̀yàn lẹ́sẹ̀ wọ́n fún ẹ ní físà mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí ló wá dé tó lọ. wọ́n ní mo stubborn wọ́n sì sí. ṣé Lizzy ló ló stubborn ó wá sí passport yẹn títí dé ní àbí. ọlọ́run á tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ọlọ́run á lànà fún ìlú òyìnbó yẹn ó sì máa lọ lágbára ọlọ́ ẹ̀yìn èèyàn tó yá èèyàn tó ti ń faṣọ ara ẹ̀ ya aṣọ ta ni ò ní fàyà ẹ jẹ́ títí ẹ̀ rẹ́ o ẹ wá níyẹn ń sọ wípé ayé àwọn ọmọ ọlọ́mọ kan máa bàjẹ́ ṣé kò ti bà ayé ọmọ jẹ́ nínú ilé ayé nínú ìdílé tóun gangan ti wà irú ẹ̀ máa dájú látọdún tẹ́ ẹ ti sìn yá síbí mélòó ló ti wá tó wá ṣàdúrà níbi sàárè ìyá ó ti tẹ́ ẹ̀ mélòó tó wá ṣàdúrà tó pa ẹ ṣàdúrà fún ìyá mi ẹ ṣe sàárà fún ó ti tẹ́ ẹ̀ mélòó sọ̀rọ̀. ọ máa ń ṣe bọ̀ lẹ́kí ló ti máa ń ṣe. lẹ́kí ló ti máa ń ṣe òkè kò wá bí sàárè ẹ̀ kò mọ̀ bóyá ó ti wó pàpà kò mọ̀ bóyá ó wó kò mọ̀ bóyá gbókùn bò wà bí. èmi nìkan mo lè sọ pé bíbá iná sì yà sí. òun gangan ò lè sọ ẹni tí ò lè sọ pé bíbá iná sì yà òun sí báwo ni ẹ ṣe expect kí lè wá fẹ́ kó sọ sí ìyá oníyà
má dá sọ̀rọ̀ àwọn tó ń fẹ́ ṣe ẹlẹ́yin kámẹ́rà ọ̀rọ̀ gidi ní tá à ń bá ẹ sọ ni kò sọ. ìwọ ló lè sọ pé ojú orí ìyá rẹ̀ jásí pé òun gangan ò lè dábẹ̀ mọ́ gangan. ìgbọ̀n ṣe o. ó ń ṣe sàrà fún jẹ. ó ń ṣe sàrà àbọ̀ ní lẹ́kí ni kò wá bẹ́ẹ̀ àbí ó ti fìwọ́ dígun síbí àbí ó ti dá bẹ́ẹ̀. tó ẹyẹ èèyàn èmi ò lówó tí mo fẹ́ fún ọmọkùnrin yìí o ṣùgbọ́n inú mi dùn wípé Ọlọ́run jẹ́ kírú àṣírí yìí kó tú sí mi lọ́wọ́ fúnra mi kọ́ ni mo wà fúnra àṣírí yìí ló fi hàn ra ẹ̀ hàn mí pé so ẹni tó lè máa sọ pé ẹnìkan gbàgbé ọmọ tó ti gbé lọ ilé ọkọ mi tó ti lọ ṣe wedding ńlá tó tún sì lè máa lọ ọmọ lẹ́sẹ̀ wọ́n wá sọ ọmọbìnrin yẹn dẹni tó ń parọ́ lórí social media lójoojúmọ́ ó ní ìyá òun ní wárápá gbogbo rọ oríṣiríṣi ó ti wá di wèrè èmi yìí kan ṣe náà ni mo fẹ́ gbogbo Ọdúnládé mo fẹ́ gbogbo Davido ṣùgbọ́n ojú wa jọ rí àwọn èèyàn fi yín lẹ̀ wọ́n ń wò yín tẹ́ bá ń tẹ́tì wọn máa tẹ̀lé ẹwọ́ wo èkété èmi ò mọ̀ pé máa rí ní tí mo rí yìí Ọlọ́run tó fi léyìn hàn mí á tún tú àṣírí mi máa tún sọ fara ayé bẹ́ẹ̀ bá lẹ̀ jáwé àwọn kan sínwó yìí lọ àwa òfin tí wá ṣe bàjẹ́ a òfin tẹ́tì nìyàn Ọlọ́run tó ń gbé òdodo wa ló gbé òdodo wa fún wa ẹ kọ̀ntínú bẹ́ẹ̀ bá jáwọ́ ń bẹ̀ ẹ kọ̀ntínú yọ bó ṣe jẹ́ nìyẹn Lizzy ọmọ yìí rèé táàjọ ọmọ yìí pọ̀ tó jẹ́ ọmọ àbúrò ìyá ẹ tó gbàgbé lẹ̀ sówó dé ọ̀nà dí ìrókò láàrin àbí kí ló ń jẹ́ láàrin àbí láàrin májì àgbẹ̀ àtàndá ọmọ àbúrò mọ́mí ẹ tó pátì tó gbàgbé ẹ̀ olóògbà pásítọ̀tù òun olóhùn stọ́bọ̀n ó jẹ́ kó o rọrùn lọ lóyìnbó tó olóò fẹ́ rọrùn lọ látọdún yẹn òun ti di agbèrò ó tún wá jó lógògóró wọ́n fẹ́ lọ pọmọ lógògóró kan wá fún mi ni pé àbúrò Lizzy kò tẹ̀ tí ìyó lẹ́nu according to bọ́ ṣe júwe wàá tún ayé ọmọ ìṣe o ìwọ ló bàjẹ́ o ìwọ ló ń tẹ̀lé ìwọ la mọ̀ mọ́ kò lẹ́lò mi ta ló tún ní kò fẹ́ bí yín míì tó tún wà tọmọ yìí yẹ kó lọ bá ìwọ tó wá tún lè lọ bá ó lóò gbé fóònù òun mọ́ fáàrí ló ń ṣe kiri ariwo kọ́lé ogún kọ́lé ọgbọ̀n ló ń pa ká kí ló fẹ́ fi yẹn ṣe àwọn ọmọ yìí ló máa gbẹ̀yìn tẹ́yìn tiẹ̀ náà ṣe tó ń bá ń tí ò yẹ kó bá káàkiri bó o bá máa pe ọmọ yìí máa halẹ̀ mọ́ o ẹ̀bẹ̀ ni kó bẹ̀ kó bí léèrè pé èló ló fẹ́ èló ló bá fi ṣe business kó fún tó bá wá kọ́ tó olóòfún àwọn ará ayé wá ṣe wá ràn lọ́wọ́ ẹyẹ èèyàn ẹ wò àwa á ṣe tiwa fọ́lọ́hun ẹjá ṣe tiwa fọ́lọ́hun onítọ́rọ́ oníkọ́bọ̀ ẹjá béèrè àkáǹtì nọ́mbà ọmọ yìí máa fi sójú fọ́nrán ẹ máa bá fowó síbẹ̀ tó bá ti tó iye tọ́mọ yìí lè fi ṣe business ó lóun mọ̀ nípa aluminium kó gba ṣọ́ọ̀bù kó máa ṣe ẹjọ́ nítọ́rọ́ kọ́bọ̀ kájọ fi síbẹ̀ èmi ti sọ pé èmi ò lówó láti máa gbé fún ẹ owó oúnjẹ ni mo lè fún ẹ ṣùgbọ́n nítọ́rọ́ kọ́bọ̀ àwọn èèyàn wà nínú ayé tán lè ràn ẹ́ lọ́wọ́ ẹni tó sá lọ lé ọkọ mi gan tó sá lọ ọ̀dọ̀ ọkọ mi gan ti lé ńbẹ̀ tó ṣe wedding ńbẹ̀ lẹ́yìn tán lé jáde àwọn Lizzy ń tọrọ owó fún online wọ́n ń parọ́ mọ́ àwa fi tọrọ owó fún ni àwa ò ní parọ́ mọ́ wọn òdodo la máa sọ account number ẹ táwọn èèyàn bá ti wá fún ẹ lówó tó ń fún ẹ lówó má fi mutí o ti sọ oní ìrònú ló fa ọtí tó mú wa bí tó bá ti wá fún ẹ lówó kí ìrònú burúkú kó máa kú òun ẹni o má mutí o iṣẹ́ aluminium ni kó o fowó ṣe o bó o wá ṣe aluminium iṣẹ́ mi tó bá wá sí ẹ lọ́kàn bí business tówó tó ṣe ìbàjẹ́ 500,000 ló pa ìbàjẹ́ 1 million lọ́lọ́run ní káwọn èèyàn fi ṣàìjẹ́ láàánú kó ṣàràjọ ìbàjẹ́ 2 èmi bẹ́ẹ̀ ni bá ti lọ ń bí mo lè má pè ẹ̀ mọ́ o kò sí ní tí mo fẹ́ pè ẹ̀ fún torí kò sí ní tí mo fẹ́ fowó tó bá gbà ṣe ìwọ ló máa mọ̀ tó ẹ̀yin èèyàn mi ń bí ẹ máa mọ́nítọ̀ ẹ̀ Ọlọ́run bá ti ń jẹ́ káwọn èèyàn máa fún lówó ẹ mọ́nítọ̀ ẹ̀ kó gba ṣọ́ọ̀bù ẹ mọ́nítọ̀ ẹ̀ kó máa ṣiṣẹ́ aluminium káyé ẹ̀ yí padà kó o dẹ̀ yé mú gògóró mọ́ ló gbọ́ account number yẹn ni kò sọ account number yẹn 47 53 00 96 01 báńkì ìbò Ecobank orúkọ wo ló máa bá ń bẹ̀ dárúkọ yẹn Ajíbọ́lá Ọlárẹ̀wájú Samuel ẹ̀yin èèyàn jájọ parapọ̀ kájọ ran ọmọ yìí lọ́wọ́ kò dìgbà tá a ní billions ká tó ràn lọ́wọ́ 5,000 10,000 2,000 100,000 200,000 táwọn èèyàn wà nínú ayé tán lówó lọ́wọ́ ẹ ran ọmọ yìí lọ́wọ́ ó bá rówó tó 1 million sí 2 million á ṣe business àbí ẹ bá ń dà fún ẹ má lẹ́ẹ̀ni ẹ jọ ẹ torí Ọlọ́run ẹ ṣe. Lizzy ìrọ́dórí igi òpin
òtítọ́ rìnrìn òtítọ́ dọ̀run àjùlé gbóná kí ló dé tí rọ́bà yìí ẹ̀jẹ̀ náà kí ló dé tí rọ́bà ìwà yìí ẹ̀jẹ̀ ó dé tí a tún bọ́ sórí social media ó ti bẹ̀rẹ̀ sí parọ́ ó lọ bẹ Kọ́lá Olóòtú sí ẹ̀mí abẹ́yàn sí ẹ Lizzy for what náà ṣé torí irọ́ burúkú tó ń pa ni máa ṣe bẹ̀yàn sí àbí torí kíni gbogbo tó ń ṣe kò sí tó ṣèkì mí bẹ́ẹ̀ ṣé o mọ tó ń ṣe ṣá ṣé o mọ tó ń ṣe Lizzy ó bẹ̀rẹ̀ sí parọ́ kiri wà yìí tí máa kọ́kọ́ fi bẹ̀ẹ̀ náà for what reason ìwà àtàwọn kí ló ti pè wọn náà àwọn warriors tálẹ̀ ń ṣe warriors lè lórí ṣe bó ṣe oníkálukú yín sanwó lówó tó bá yín lẹ́nu ni wọ́n bẹ̀rẹ̀ sí parọ́ kiri lórí pé mo lọ ṣe interview mo lọ grant interview lọ́dọ̀ bàbá Kọ́lá Olóòtú let me tell you one thing kò sí nǹkan tó burú kí àgbàlagbà pè mí mo fẹ́ kó wá ṣe interview pẹ̀lú mi lọ́tọ̀ tàti ní ládéhùn tẹ́lẹ̀ kọjọ́ dẹ̀ pé kí n dẹ̀ lọ so gbàtọ́jọ́ máa ti fi wá pé tí wọ́n ti fi wá bẹ̀rẹ̀ dàgbàdàgbà tó ń ṣe kí wá ní mi lọ so tí n bá wá débẹ̀ tó bá wá béèrè ọ̀rọ̀ nípa pé kí ló ṣẹlẹ̀ láàrin mi àti ẹ kí n má explain so tágbàlagbà bá wá sọ fún mi wípé ókè o ọ̀rọ̀ yìí o mi fẹ́ pé awuyewuye wà mọ́ o rí ń bẹ̀ bí mo ti sọ fún ẹ pé tó má ti lè bá wọn náà sọ̀rọ̀ kó panu mọ́ so kí ló dé tí mo wá fún àgbàlagbà ní ọ̀nà èmi àgbàlagbà kọ́ mi ìyá mi kọ́ mi mo bẹ̀rù àgbàlagbà mo bẹ̀rù ìyá tó bí mi lọ́mọ báwo ni Kọ́lá Olóòtú ṣe máa bá mi sọ̀rọ̀ ṣé kí n má fò gàngàn wájú wọn ni so tí n bá ti wá sọ fún wọn wípé tó tẹ́ ẹ bá ti sọ wípé kógun mi ẹ sọ fóun náà pé kógun mi ṣé ẹ̀bẹ̀ nìyẹn àbò ṣé ọmọ tó ń ṣe ni irọ́ ṣe irun tiẹ̀ sí ipò báyìí ẹ̀yin èèyàn mi lè jàre ẹ̀yin èèyàn mi ẹjọ́ torí tọ́ lọ́wọ́ lẹ́yìn tèmi ni omi ò sọ fáwọn warriors ẹ̀ o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pé wípé tó jẹ́ pé ẹ rí òdodo ẹ dẹ̀ ń tẹ̀lé òdodo lọ irọ́ ló ń pa o gbogbo ohun tó bá tó ti sọ sọ́fà irọ́ ni Lizzy ń pa irọ́ burúkú ẹjọ́ who is she ẹjọ́ wẹ́wẹ́ ó yá ó rí òun fi mú mi gbogbo ọ̀nà tó ń gbáyọ ni mo gbé ẹ dálẹ̀ ẹgbẹ́ bí wà bájúmọ̀ gbélé tẹ́mi tí bá wá gbé ẹ dálẹ̀ ṣe bí yẹn ló fi rìn tó lọ wá ẹnìkan lọ kọ́ máa wá fi tírẹ́tì nẹ̀ ó ti bímọ ó ti fẹ́yàwó iye báyìí èmi ò fẹ́yàwó mẹ́rin ìyàwó kan oṣù ni mo ní kò dẹ̀ sí kan tó burú ní pé ẹnìkan ti bímọ fún yàn rí kí ló ṣẹlẹ̀ ṣé crime ni ẹni ó ti bímọ fún ẹni ṣé ẹ̀wọ̀n nìyẹn ni tí ó mọ tó ń ṣe ṣáàtì wà tàwọn warriors ẹ̀ ẹ jẹ́ kó ní yín máa pé náà ẹ̀dá ìwé wórówóró ẹ̀ sì jágbàjàgbà játijàti kí ló ṣe yín ọ̀dẹ dídìrín ṣé ó la ka ìràrá ni mo ní ṣé ó la ka ìràrá ni ó kàn kúrọ ṣé ìwọ ló máa dájọ́ anybody ta ni láti dájọ́ ènìyàn òun dúkọ̀ pọ̀ gbogbo ènìyàn òun gbé àwọn èèyàn ṣe pé òun ṣe gbogbo ẹ̀ ìwọ gangan tó jẹ́ pé ìwọ gangan má wọrí ṣùgbọ́n ẹ má dá lówó ẹ̀yin tèmi ẹ má fọ̀ mí bẹ̀rù ẹ̀ gbogbo jágbàjàgbà tó ń ṣe yẹn kò ní ìtumọ̀ kankan sí mi o ṣó ti yẹn kò ní ìtumọ̀ kankan ẹ jẹ́ kó máa ṣe gbogbo ohun tó ń ṣe yẹn lọ ohun tó ń ṣe fi jẹun nìyẹn ohun tó ń pùtì oúnjẹ sórí tébù ẹ nìyẹn ẹ ti gẹ́t ohun tó ń fóúnjẹ sórí tébù ẹ nìyẹn òun náà mọ̀ wípé òun bá tì irọ́ ló ń pa èmi ò kúrò kankan mọ́ ẹ máa parọ́ tó ń pa kò ní mí nìṣe mi ẹ filẹ̀ o àwọn finisher ẹ ti gbọ́ ẹ jẹ́ kó máa pa gbogbo rọ́ òtítọ́ ló máa finish irọ́ ṣó ti yẹn kò ní mí nì ẹ̀yin tèmi òun ẹ jẹ́ kó máa kó warriors kiri kó máa dẹ warriors káàkiri orí social media kó máa kọ bad comment káàkiri ṣó ti yẹn kò ní túmọ̀ ẹ fi wọ́n lẹ̀ ìhun ló ń wẹ́nu ìkúnra èmi nìkan ni mo sì ń bá fà báyìí tó bá ti dìgbà tí mo ní ìdí assistance yín tí mo fẹ́ kẹ́ ìṣù gbomi I will call you gbogbo yín wípé tó o ti dójú ẹ o ẹ dìde o tó yé ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí kò lè dá wéré mu kò lè dámú irọ́ ló ń pa kò lè dámú ẹ gbàgbé ẹ eléyàá mú eléyìí ó sì ló ń ṣe kiri jáde ẹran.